Àṣà Ara Fínfín ilẹ̀ Yorùbá, the Yoruba tattooing culture. Bá a bá ń sọ nípa fáàrí, ìṣaralóge tàbí ìṣaralọ́ṣọ̀ọ́, ẹ̀yà Yorùbá ò kéré pín. Talking about finance, body adornment, or beautification, the Yoruba tribe is not lagging at all. Èyí ni pé lójú agbo oge ṣíṣe, ìran Yorùbá gbóúnjẹ fẹ́gbẹ́, kódà wọn ò ṣàìgbàwúbọ̀. Ọ̀gá nìlá sáà wa ní ti àṣà oge ṣíṣe. This implies that the Yoruba tribe is considered a leader among equals in the league of fashion and style. Ọ̀kan lára àṣà ìṣaralọ́ṣọ̀ọ́ ilẹ̀ Yorùbá ni Ara Fínfín jẹ́. Body tattooing is part of the adornment culture of the Yorùbáland. Kódà, àṣà náà ṣì wà síbẹ̀ lára ọ̀tọ̀ lóde òní. Actually, the culture still exists in a different dimension at this modern age. Bí a ṣe ní Ara Fínfín oníbárakú, bẹ́ẹ̀ náà ni àwọn èyí tí ó wà fún ìgbà díẹ̀ wà. As we have permanent body tattooing, we equally have temporary ones. Abẹ́rẹ́ tàbí abẹ ni wọ́n ń lò fún Ara Fínfín bárakú látijọ́. Nígbà tí ewé ebùjẹ́, ewé ebùrú tàbí èso kaṣú tútù jẹ́ èròjà Ara Fínfín onígbà díẹ̀, while pins or knife were used for a permanent tattoo then, bùjẹ́ and buru leaves or fresh cashew nuts were the ingredients for the temporary one. Àmọ́ lóde òní, àwọn ohun èlò, èròjà àti ìṣọwọ́fínra ti gòkè àgbà, ó ti gbéra, ó sì ti gbèrú sí báyìí. But presently, the way tattoos are made, even the tools and ingredients have improved drastically. Wọ̀nyí ni àwọn ibi tí a lè fín ní ẹ̀yà ara wa. Here are the parts of the body that can be tattooed. A lè fín apá tàbí itan wa. We can tattoo either our arm or thigh. A lè fín gbogbo ara wa gẹ́gẹ́ bí àṣà ìṣaralọ́ṣọ̀ọ́. We can tattoo the entire body. A lè fín ojú. We can tattoo her face, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, and so on